A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ́ dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì yìí. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tí a tún mú wá èyí tó yẹ kí gbogbo wa kájọ dá sí ni. Torí ọ̀rọ̀ eléyìí ó kàn mí, ó kàn wọ́, ó kàn gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nípa ìṣàkóso àti ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, òun là tún mú wá fún yín. Tuntun ńlẹ́lẹ́yìí tó sì yẹ kí gbogbo wa gbọ́ sí ni. Ẹ gbọ́, ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ ti máa gbọ́, ẹ sì ti mọ̀ wípé ilé aṣòfin lórílẹ̀-èdè Nàìjíríà, National Assembly, wọ́n ti fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, wọ́n ti fún láṣẹ, wọ́n ti buwọ́ lu lẹ́tà tó kọ sí ilé ìgbìmọ̀ aṣòfin gẹ́gẹ́ bí ààrẹ láti yá owó tó tó $800 million. $800 million. Ó ní owó tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó fẹ́ yá gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n tí mo fẹ́ kí èmi àti yín gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀ Nàìjíríà tí mo fẹ́ ká dìjọ wò, ká bojú wò, ká jọ sọ èrò wa lé lórí. Òun náà ni wípé ṣùgbọ́n kíkan tí ẹ̀ tó lọ síbi tí mò ń lọ yẹn, ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ details nípa owó yìí tí ààrẹ Tinubu tó fẹ́ yá yìí. $800 billion. $800 million. $800 million. Láti bo ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbo ló ti fẹ́ yáwó yìí? Gẹ́gẹ́ bí ìròyìn ti gbé, wọ́n ní láti ilé ìfowópamọ́ àgbáyé, ìyẹn World Bank, pé ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti fẹ́ lọ yá $800 million. $800 million. Ẹ̀yin náà mọ iye tó jẹ́ tá a bá ṣe sí owó ilẹ̀ Nàìjíríà, tá a bá ṣe sí náírà. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá ń mọ bí nǹkan ṣe ń lọ lórílẹ̀ Nàìjíríà, ẹ rí i pé lásìkò tí ààrẹ tó kógbá sílé, ìyẹn ààrẹ Buhari, Muhammadu Buhari, ó ní lásìkò tí ó ń palẹ̀ mọ́ láti kúrò ní ìṣàkóso, ó ní ó kọ́kọ́ kọ lẹ́tà sí ilé ìgbìmọ̀ aṣòfin ìgbà náà láti béèrè fún àṣẹ àtagbára láti lọ yá iye owó yìí kan náà, ìyẹn $800 million. Ṣùgbọ́n àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ìgbà náà tí Ahmed Lawal tó jẹ́ olórí, tó jẹ́ Senate President nígbà náà, wọn ò ráyè látàrí ètò ìdìbò àti ìmúrasílẹ̀ fún gbígbé ìṣàkóso fún Bọ́lá Ahmed Tinubu. Kò jẹ́ kí wọ́n ráyè láti buwọ́ lu lẹ́tà tí Muhammadu Buhari tó kọ sí ilé ìgbìmọ̀ aṣòfin nígbà náà láti yá $800 million. Ṣùgbọ́n láì tí ju bíi oṣù méjì, láì tí tóṣù méjì, tó jẹ́ pé ó lé bí ọ̀sẹ̀ méjì ní oṣù kan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó bọ́ sórí àga ìṣàkóso tó gba agbára àtàṣẹ ìṣàkóso ìjọba gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Òun ló kọ lẹ́tà sílé ìgbìmọ̀ aṣòfin nílẹ̀ yìí láti béèrè fún àṣẹ àti agbára láti lọ yá $800 million. Ṣùgbọ́n ilé ìgbìmọ̀ aṣòfin ọmọ ti buwọ́ lù, wọ́n ti fàṣẹ sí i, wọ́n ti gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu, wọ́n ti gbà láàyè, wọ́n ti fún un lágbára, wọ́n ti fún un láṣẹ láti lọ yá $800 million. Ẹ gbọ́, ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ṣé ìgbésẹ̀ yìí ṣé ó tó
sí àsìkò yìí láì tí ì ju bí oṣù kan àti bí ọ̀sẹ̀ méjì lọ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbà ṣàkóso tó ti fẹ́ yá irú owó tó tó báyìí sọyẹ. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé wọ́n ní tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó kọ sínú lẹ́tà tó kọ sílé ìgbìmọ̀ asòfin wípé òun fẹ́ fi owó náà ṣe òní pé láti mú ayé dẹrùn, láti mú nǹkan rọrùn, jíjẹ mímu láti mú rọrùn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún látàrí yíyọ owó ìrànwọ́ kúrò lórí owó epo tí wọ́n yọ àti bí gbogbo nǹkan ṣe gbówó lérí tí gbogbo nǹkan wá le koko fọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọ́n ní 8,000 naira ẹgbẹ̀rún 8 péré pé ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ń gbèrò láti máa san sínú àpò ìṣúná ìyẹn bank account àti wallet àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà tí wọn ò rọ́wọ́ wọrí tí àtijẹ àti mú dogun fún. Wọ́n ní about 12 million Nigerians pé ní wọ́n fẹ́ máa fún ní 8,000 naira 8,000 naira lóṣooṣù fún oṣù 6. Ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ń gbọ́ wá tẹ́ ń wò wá káàkiri àgbáyé, ẹ gbọ́ ṣé tí ààrẹ ṣe ipò di méjì ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé ohun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó lòun fẹ́ fi owó yìí ṣé ó tó bẹ́ẹ̀ sọyẹ ṣé ń tọ́kàn ni lọ́rọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti pé ṣé ìgbésẹ̀ yìí ṣé yóò tán ìṣòro àìríjẹ àìrímu bí nǹkan gbèsè gbó lérí bí nǹkan ṣe le koko fọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà ṣé yóò tán ṣòro wọn àti pé ṣé 12 million Nàìjíríà ní gbogbo àwa tí ṣé 12 million ní gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo àwa tá à ń gbé lórílẹ̀-èdè Nàìjíríà ṣé 12 million ni wá àti pé ṣé 12 million ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọn ò rí jẹ tí wọn ò rí mu tí àtijẹ àti mu tó le koko fún. Ìbéèrè míì tó ní pé ṣé ìlànà wo àti ètò wo ni wọ́n fẹ́ lò ni wọ́n fẹ́ tọ̀ láti jẹ́ pé ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé yìí tí wọ́n fẹ́ fowó ṣe yìí yóò kárí yóò débi tó yẹ kó dé. Ṣé yóò débi tó yẹ kó dé, ṣé yóò tẹ àwọn tó yẹ kó tẹ̀ lọ́wọ́, àwọn tó yẹ kó rówó yìí gbà ṣé yóò tẹ̀ wọ́n lọ́wọ́, ṣé wọ́n ó rí owó yìí gbà, ṣé yóò dọ́wọ́ wọn. Ṣé ìgbésẹ̀ yẹn ṣé kò ní di àparùtù, ṣé yóò ṣe ṣàkáǹtì fún, ṣé transparency ṣé yóò wà, accountability ṣé yóò wà lórí ìlànà àti ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé tí wọ́n fẹ́ fi jẹ́ kí owó yìí kó kárí ṣé yóò kárí. Ẹ̀yin ọmọ orílẹ̀ Nàìjíríà tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa torí pé kinní rẹ ni wọ́n ní kinní rẹ ni olóhùn lóko olóhùn lodò tó o bá lóko tó o bá lodò ṣé ìṣẹ̀lé náà lọ padà bá àti pé tá a bá fọwọ́ lẹ́rán tá a ní kọ̀kàn mí kọ̀kàn ọ́ Yorùbá sì bọ̀ wọ́n ní tí aráalé ẹni bá ń jẹ èkúté onídodo tá a bá tètè wí fún un kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ rẹ̀ lóru kọ̀mọ̀níjà gbádùn tó bá gbede àgbà tí ó sì ká ẹ̀ sọ̀rọ̀ Yorùbá ní yọ kẹtàn sáré tá a bá fọwọ́ lẹ́rán tá a bá tètè sọ̀rọ̀ báyìí tó bá délẹ̀ tán tá a bá wá ń pariwo sẹ́rí pé ariwo wa kò ní nítumọ̀ ṣùgbọ́n tá a bá tètè fi ẹ̀hónú wa èrò tiwa bí a bá ṣe lérò wípé ìgbésẹ̀ náà yóò lọ nírọ̀wọ́rọsẹ̀ yóò tán ṣòro àti àìríjẹ àìrímu bí nǹkan ṣe le koko fọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà tá a bá tètè gbé kalẹ̀ báyìí ó ṣeé ṣe kí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ tí wọ́n jọ ń ṣèṣàkóso ó ṣeé ṣe kí wọ́n tètè gbé yẹ̀wò kí wọ́n wá túnṣe sí i láti sọ wípé ẹ jẹ́ ká mọ èrò tiyín